ẹlẹ́ẹ̀kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹkú kàlẹ̀ ọmọ kóòtù òjíire, àti wáyé àti máyé ayé sì ti mọ̀ wá. Ọba aláwùrà májà yọ fàyè hàn wá o. Ẹ rí ilé ayé yìí kò gbà kéèyàn paramọ́. Bí nǹkan bá ń ṣe ọ́ lahùn síta káyé ọkọ̀ ní ohun tó ṣe sí. Ṣùgbọ́n ìwé làwọn èèyàn wá kà láyé òde òní, ìwé wá ń tún wọn kà ó, wọ́n paramọ́. Wò mí wò, tọ́jú ara rẹ. Ṣé kí ló mọ̀ pé wọ́n tọ́jú ara rẹ? Ẹni tí ó bá tọ́jú ara rẹ̀ ó fira rẹ̀ lẹ̀ fó síta fúyà jẹ ni. Sórí iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an. Ṣùgbọ́n bó ṣe wá ní agbára tó, ọba tó dáyé dọ́run, ọlọ́run ọba ọlágbára jù lọ. Ṣé ẹ gbọ́ bí mo ṣe ń wí fún yín, iṣẹ́ yìí ó ní agbára púpọ̀, ṣùgbọ́n ọlọ́run ọba tó dáyé dọ́run, ọlọ́run ọba lágbára jù lọ. Ó yẹ mú gègé yín kẹ́ máa bá mi kọ́ ní kọ̀ọ̀kan, ṣùgbọ́n ta ló wà nínú odò tí ń domi rú o? Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ gbọ́, ẹ lọ́ọ́ bá mi iṣẹ́ yìí kí n kọ́kọ́ sọ ń pa rẹ̀ dáadáa, torí pé kẹ́ má lérò pé bóyá àbí iṣẹ́ sáà ni mo fẹ́ fi ilẹ̀ fún wa. Ọfà tí ń rìn kánú ara ni èyí wọ́n ti ta tipẹ́ ni ó ń ṣiṣẹ́ rẹ̀, ẹ̀bẹ̀ àgbàlagbà tún wà ní. Ọ̀gbọ́n mo wí, ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà tún wà ní tí wọ́n fi mójú kúrò níbi ọ̀rọ̀ ẹ̀dá. Tí èèyàn bá ti lò ó tó wà lára ẹni, wọ́n mẹ́nu kúrò lọ́rọ̀ rẹ̀. Torí pé onídìí rẹ̀ kọ́ wà nínú ilé rẹ̀, bọ́ ọ̀bá torí ara rẹ̀ ṣe, torí àwọn ọmọ rẹ̀ ṣe, tí ó wà nínú ilé kọ́ sákàn gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Níjọ́ ọmọ kan bá kọ̀m̀plé fún ọ pé dádì bí màá ti ń ṣe mí ní kò yé mi, ọyá tẹ́wọ́ rẹ̀ ẹ lò fún un. Lọ́mọ bàmá rẹ̀ rìn lẹ́jọ́ máa wo tẹlifíṣàn lọ padà. Ṣùgbọ́n ẹ má fẹ́ náwó lórí àlàáfíà ní mọ́pọ̀lọpọ̀ ẹni máa kíre gbàmígbàmí káàkiri. Wọ́n máa kíre gbàmígbàmí káàkiri. Wọn ò fẹ́ náwó àlàáfíà, ṣùgbọ́n tí wọ́n bá ní aṣọ patí, wọ́n wà lọ́nà kọ̀nà. Ẹ gbọ́, iṣẹ́ yìí ó wúlò fún ọ o, ó wúlò fún ọ o. Ẹ bá mi bẹ àwọn ọdẹ, àwọn àgbà ọdẹ, pé tí wọ́n bá pa olúfà, gbogbo nǹkan ní olúfà onídìí rẹ̀. Iṣẹ́ yìí ṣiṣẹ́ tá a ṣe lóòjọ́ o, ṣẹ́ tó yẹ máa wá nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Ẹranko kan bẹ wọ́n ń pè ní ẹtu, gbogbo nǹkan inú rẹ̀ pátápátá anídìí rẹ̀. Pẹ́pẹ́yẹ pàǹgbálálá, àwọn ẹlòmíì pè ní pàǹgbá, wọ́n pè ní pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ ìbá àjákọ ìbá àjábo, gbogbo nǹkan inú rẹ̀ onídìí rẹ̀ ó kóhùn náà. Bẹ́ẹ̀ náà ni òkété, gbogbo nǹkan inú òkété pátápátá á kóhùn náà. Ọ̀gbọ́n, àjẹpọ̀ àdán, obì àjópa, àjẹpọ̀ àdán ọ̀tọ̀ o, obì àjópa ọ̀tọ̀ o. Sórí obì àjópa yìí, igba àtẹyọ kan ní ọ̀jẹ̀ 201 yẹn obì àjópa. Obì àbàtà, igba àtẹyọ kan. Obì góró, igba àtẹyọ kan. Kọ̀kọ́ funfun, kọ̀kọ́ pupa o, kọ́ láti jẹ́ góró. Àbàtà tá a sì wí yìí, kọ̀kọ́ pé ojú kan àbólójú kan, kọ́ láti jẹ́ obì àbàtà ni o. Ewé ẹ̀yìn olóbe, òun náà là á pè ní ẹ̀yìn bí sowó. Àjàyọ̀ pọ̀, á tú tìdítìdí ni o, á tú togbòtogbò, á gbọ́n egbò rẹ̀ nù. Ewé àgógó ogún lọ́rẹ̀ ń wá àwòrán rẹ̀ yìí. Ẹ gbọ́, ewé rinrin lọ́pọ̀lọpọ̀. Ẹ̀tù ìbọn òríjínà, ẹ̀tù ìbọn yìí ọ̀pọ̀. Èèpo ọ̀bọ̀, igi ńlá, àtàwọn nǹkan kan, àtàwọn nǹkan kan, àtàwọn nǹkan kan. Tá bá ti tọ́jú àwọn nǹkan kan àtàwọn nǹkan kan rẹ̀ sí tán, á wá wọ ọṣẹ dúdú yọ pọ̀, á rùn ọṣẹ dúdú sí lórí,
á wà jò ẹ̀túbọ̀ àní ti dà sí o ẹ̀túbọ̀ yìí á tọ́jú ẹ̀sẹ̀gbẹ́ kan àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tá a bá gbóhùn tán á da ẹ̀túbọ̀ mọ́ nǹkan tó di pé á wà dà pọ̀ mọ́ eléyìí tá a bá jò tán á dà sí méjì á da ìdá kan sínú àdíẹ̀ yẹn á fi ìdá kan sínú epo pupa sórí ìtọ́wá wà ní epo pupa òun ni wọ́n máa ṣiṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà òun ni wọ́n máa ṣiṣẹ́ àwọn ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà tára èèyàn bá gbóná wá tí gbígbóná yẹn ò nítumọ̀ tàbí pé ara ọmọ ń ṣe bákan àbágbàlagbà náà ara rẹ̀ ń ṣe bákan ẹni kò fi para lágbára ọlọ́run ara ó sì rọ̀ ọ́ ṣùgbọ́n tàbá ti bí téèyàn ń pariwo pé nǹkan kan rìn káàkiri inú ara òun òun ọ̀gbádùn ara òun èyí tó wà nínú àdé èèyàn ní kọ́ ọmọ ìmùkọ́ gbígbóná kókó gbígbóná ó lè mú láàárọ̀ kó mu lọ́sàn-án kó mu lálẹ́ kódà nù kókó tí ó fi sí ó lè fi ṣúgà sí tó bá wù ó dúpẹ́ fọlọ́run tàbí ẹni tó jẹ́ pé tó bá ti lóyún oyún ń bàjẹ́ mọ́ lára tàbí tó yẹ pé tó bá ti lóyún wọn sọ pé òun ò rí náà rí oyún tóun sì mọ̀ yìí pé oyún ń bẹ lára òun ẹni kó lò wọ́n tó bá fẹ́ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group public ń bẹ private ń bẹ ọ láǹfààní àti béèrè tó bá wà ní public ṣùgbọ́n tó bá wà ní private béèrè tó wù ọ́ má béèrè ògùn owó má béèrè òkígbẹ́ má béèrè àfọ̀ṣẹ́ má béèrè gbẹtugbẹtu má béèrè olúgbòhùn ṣùgbọ́n ohun tí ó jáyé rẹ̀ dọ̀rùn máa béèrè á máa fún ọ abáwọlára kan ni ọbẹ̀ gbọ́ túmọ̀ rẹ̀ ọ máa gbọ́ láti Nàìjíríà lọ 10,000 ló fi wọbẹ̀ tó sì bá sì parí ọ máa san 10,000 tó o bá ti san ayọ̀ kú òní láti orílẹ̀-èdè bẹ̀rẹ̀ lọ sẹ́ni sẹ́fà àpò 5 sẹ́fà ló fi wọlé tó sì bá sì parí ọ máa san àpò 5 sẹ́fà bí yẹn sì lọ nìyẹn ṣùgbọ́n iṣẹ́ tá a bá ta ní kókó bí irú eléyìí ọ láǹfààní àti béèrè lórí ẹ̀ má mẹ́nu débẹ̀ ìwọ tó bá béèrè nípa ìrìn àjò ayé rẹ owó ló fi béèrè kì í ṣọ̀fẹ́ o ẹ bá mi ṣiṣẹ́ yìí ẹ bá mi irú iṣẹ́ yìí tó bá fẹ́ ká bọ́ ṣe má béèrè oògùn owó lọ́wọ́ mi o má béèrè àfọ̀ṣẹ́ o má béèrè òkígbẹ́ o má béèrè àgádágodo tí ó bá ti jẹ́ mọ́ gbogbo yẹn èyí tó bá ti dá ọkọ mi àti ìyàwó mi mo fẹ́ dà wọ́n ń jàpọ̀ má gbogbo ẹ̀ déwájú mi ṣùgbọ́n nǹkan tí ọjà yẹn ni ó nítumọ̀ ìtúsílẹ̀ ẹ̀ka sí Lukman ọmọ Ayédáre àwa kọ́ Ọlọ́run ni o àwa kọ́ Ọlọ́run ni o ẹ gba nọ́mbà yìí o mọ́dọ̀ +23480 3298 3298 ọ̀gbẹ́ dáadáa +23480 3298 3298 òun ni WhatsApp nọ́mbà mi mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìmọ̀ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá ti pè é tí ọ̀lọ́ mo ti kúrò ní Nàìjíríà nìyẹn láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ bá ikú kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kó tó lè wá rí kọ́kọ́ pè mí o toró mo wo consultation dání ìwọ tó bá béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ gan tó bá jẹ́ látòrí fóònù àdá olóhùn iye kan náà lẹ́sàn yóò fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 +2290154651928 ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ bí mo ṣe wà Nàìjíríà tẹ́ bá pe nọ́mbà Benin mi yóò sì wọlé lágbára Ọlọ́run bó ṣe jẹ́ nù tọ́ba tí wọ́n tó ti ń lọ tọpa kọ bọ́lẹ̀ ní dégà kan ní ẹ̀yìn ọjà dégà kan ní wọ́n ń ta àìsẹ̀kẹ́ lórí pa àṣẹnìrí ìtọ́wà mẹ́ inú ilé pa àṣẹnìrí yẹn ìbẹ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n mo ṣe ń bá ń sọ̀rọ̀ mi ò sí ní Benin Nàìjíríà ni mo wà gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀mí sẹ́ lórílẹ̀‐èdè Benin mo ń kó sẹ́yìn bọ̀ o adára fún wa o ayé wa o kò ní yẹ ẹ lẹ́ o kò síbi tẹ́ bẹ̀ wá sẹ́ tẹ́ ẹ̀ ní rí sẹ́yìn gbà bí ètò ẹ̀ lẹ́fẹ́ gbé mọ́tò lẹ́fẹ́ gbé yọkàn yín lára gbẹ̀gbẹ̀gbẹ̀ adára fún wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pè mí pé wọn ò tètè dá yín lóhùn omi lọ́pọ̀jọ kàlẹ́ èrò pọ̀ lẹ́ o ṣùgbọ́n ìyẹn sá ẹ bá mi sọ̀rọ̀ wọ́n dá yín lóhùn ẹ mọ̀kàn ní kí n mọ iye tí ó tó ni ìwọ́ tó bá ti ṣe tán nìkan bá mi sọ̀rọ̀ adára fún wa adára fún wa ẹ̀yin èèyàn mi tí mo ní ká pàdé mi ní ìlú Ìṣẹ́yìn ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́ pàdé mi nílùú Ìṣẹ́yìn o torí pé rírò ní tènìyàn ṣíṣe ń tọ́lọ́hún onílé lálérò pa á lọ Ìṣẹ́yìn ṣùgbọ́n àlejò pọ̀ nílẹ̀ adára fún wa bí n bá lọ ìlú Ìṣẹ́yìn nílùú tá a ti bí mi ìjọ́ méjì síjọ́ mẹ́ta mo fẹ́ lò yọ yẹ wa kò ní yẹ ẹ lẹ o yọ yẹ wa kò ní yẹ ẹ lẹ ire o.
ire o ire kàbìtì lé gbogbo wa o.